gbogbo ẹ̀yin olóṣèlú kàá kúùlù fún yín ẹ̀yin èèyàn méjì ní ń jẹun, ẹni àkọ́kọ́ ní ọ̀ǹgbọ́n bẹ̀, ẹnì kejì ní ìmọ̀ pé wọn náà rí, ẹ dákun ta ni wọ́n ń bá wí. àmẹ́yọ̀ kan tó dá mi lójú rèé, béèyàn bá gbin 100 iṣu tó bá ní 200 lòún gbìn, fẹ́yìn ọmọ jẹ́nsí tíyàn bá gbin iṣu 100 tó wá ní 200 lòún gbìn, ẹ sọ fún pé tó bá jọgọ́rùn òótọ́ tán òun náà ni yóò tún jọgọ́rùn rọ́. ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn ni wọ́n pàṣẹ fún mi pé ẹni tí ẹ fa ọwọ́ rẹ̀ sókè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bíi tí ó díje ni o, tí ó díje du ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ APC òun ni. lẹ́yìn ẹni yìí ẹ ní rí mi ń bòmí ìwọ̀n tẹ́lómi bá pè wá àní wá mọ́ àgbọ̀. ọ̀pẹ́ kò jìnnà àbátúgbọ̀ kan, ààrẹ ní o ti sìn mí tó, ṣùgbọ́n nítorí pé mo fẹ́ràn rẹ kó wá lọ fẹ́ ṣe nǹkan kí ní kó mọ́ ṣe, ọ̀yá máa lọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ dupò gómìnà lábẹ́ ọ̀bùrẹ́là abẹ́ APC. àti ẹ̀ lébi kọlà, ṣé gbogbo èèyàn lọ kọlà ni? ọ̀dà táwa láàrẹ ránṣẹ́ báyìí, ta láàrẹ fọwọ́ sí? ká tó bú ni ká tó yin ni ó dàbọ̀ ọjà. ṣùgbọ́n mi mọ̀ pé Elédùmarè nìkan ló lè yàn fún wa, pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́. Dọlá Ọ̀ṣẹ̀lẹ̀ mi ń tẹnu mọ́ Ṣèyí Mákindé gbìyànjú, ṣùgbọ́n bó láti rí gómìnà tí ó ṣe àtúnṣe ibi tó kù sí, bó láti rí gómìnà tí ó tẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ síwájú. Ọ̀yọ́ ń pè ọ́, ẹ̀rù àwọn èèyàn mọ̀ bà mí o. Sóríyọmí Hamzat ṣẹ̀ṣẹ̀ dé ni, Ságídígbò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ni. béèyàn bá fẹ́ rí gbogbo nǹkan tó ti ṣe látijọ́ wọn ti bí i, kọ́mọ wulẹ̀ lọ download recovery app, kọ́mọ wulẹ̀ lọ gba ẹnìkan tí ó bá sọ biography rẹ̀ kásápẹ́ ọ lọ bí òṣèlú. níjọ́ tó jẹun tí ọ̀sìn wọ́ yọ gbọ̀tán rẹ̀ o. níjọ́ tó ṣe pé tọ́lẹ́ẹ̀tì tí ọ̀sán ti tábà tó sọ fẹ́ ìyà kan yọ gbọ̀tán rẹ̀ o. àbí Oríyọmí ṣẹ̀ṣẹ̀ lọ́gàá ni. ṣé tòótọ́ ni fọ́tò Oríyọmí ti ń gbé kì í ipò bá gbọ́n omi ṣe pàdé? ṣé Oríyọmí ti tẹ́lẹ̀ náà ni àbí Oríyọmí mi? sóríyọmí tá à ń bá sọ̀rọ̀ abẹ́rẹ́ bí wọ́n ṣe lọ jáde ní different politics lọ fàáfàá. mo wá ń béèrè lọ́wọ́ yín pé ta lè yan Ọlọ́run? ẹni tẹ̀sí ọ̀dà, ẹni Sàràfà ní òṣùwọ̀n, ẹni Pẹ̀nkẹ́lẹ́ láhùn, ẹ lóríyọmí ń ṣẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn. ọ̀yá ẹ̀yà kẹrù ká máa ròkè ogun. mọ̀ràn tí sọ̀rọ̀ nípa Bísí Làkà, Fatai Buhari ń kọ́ ọlọ́fàáfà. ẹ̀yin ẹlẹ́sìnjẹsìn, ẹ̀yin olórí ẹ̀sìn mùsùlùmí àtẹ̀yin olórí ẹ̀sìn kìrìsìtẹ́nì àtẹ̀yin aṣíwájú nínú ẹ̀sìn àwọn bàbá wa ẹ̀sìn ìbílẹ̀, ẹ pera yín níjọ kẹlẹ́sìn kìrìsìtẹ́nì ó pe gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀, kẹlẹ́sìn mùsùlùmí ó pe gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀, kẹlẹ́sìn àbáláyé ó pe gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀. ẹ wúre fún ìpínlẹ̀ Ọ̀yọ́. èmi ò ṣe wòlíì o, mi ò dẹ̀ kí ń ríran, ṣùgbọ́n ní 2027 aáyán fẹ́ jó, adìẹ lòun ò wòran. yàtọ̀ fún yòó, ètò ṣe mí láàánú jù ni pé ajá ń jó, Ògún ní lùlù, Ògún wá ń lùlù, ó ń sọ pé ó dolú kìrìbítí kìrìbítí, ó dolú kìrìbítí kìrìbítí, Ògún ní lùlù, ajá ní jó.
ẹ̀dágun tóògùn bá darí ìlú ta ni ó fàbọ̀ lé lórí? ìborí ajá ni. orí wa ni ọkàn jọ mí lójú fún gbogbo àwa olùdìbò tá à ń tẹ̀lẹ́nu, gbogbo àwọn tí wọ́n ń pariwo kì í, tí wọ́n kálukú ń dìfẹ́ǹdì kọ́sítọ́mà rẹ̀ ni. tẹ bá ráwọn tó jẹ́ ti pẹ́ńkẹ́lẹ́ wọ́n pè ọ̀sẹ́ni tó bẹ́tà pẹ́ńkẹ́lẹ́. tẹ bá ráwọn tó jẹ́ àwọn tó jẹ́ ti tẹ̀sì wọ́n pè tẹ̀sì is the best. tẹ bá ráwọn tó jẹ́ ti Sàráfà Àlì wọ́n pè lẹ́yìn ọmọ kò sọmọ mọ́. tẹ bá ráwọn tí wọ́n ti jàǹfààní Oríyọmí Hamzat rí wọ́n pè Oríyọmí lẹ́yìn Ọlọ́run kò lọ́kàn. àwọn tí wọ́n bá súnmọ́ Fatai Buhari ńkọ́? àwọn náà sọ nípa rẹ̀. ǹjẹ́ tí ẹ̀gbọ́n pa Bísí Ìlàkà? ìmọ̀ tara ẹni nìkan ìní ń da kálukú láàmú. ọ̀nà ó wá lálẹ́ gbà ó tá a fi lè mọ lóòótọ́ àti olódodo tẹ́lẹ̀dùmarè fi lè yàn fún wa. àsìkò òṣèlú fẹ́ tó tá a pé ẹ mọ́ gba ráìsì, ẹ mọ́ gbòòrò, ẹ mọ́ gbà ndómì, ẹ mọ́ gbowó, ẹ mọ́ gbàgbá, ẹ mọ́ gbàwó. ọ̀ gbà ndómì èmi ò bí ẹ gbà ó torí wò ní gbà, àmọ́ bọ̀ gbà ndómì bó gbowó bọ́ gbà rẹ̀ sí. ṣé gbogbo yín lẹ fẹnu kò tẹ́ ẹ̀ ní gbà? sáwọn tí ó gbà ò ní gbà? ẹ̀ló níbi tí rọ̀ Nàìjíríà dé nìsín wàláì bí wọn kọ̀ tí wọn há náírà kò pé wọn ò ṣe dáadáa. èmi àti yín rèé nígbà tá a fẹ́ dìbò Buhari táwọn èèyàn láwọn wà áfítà owó ṣẹ̀ àní ṣé bàbá ni kí làwọn àjọ mú bọ̀ ń bẹ̀. Ọbásanjọ́ gan-an tó gbìyànjú díẹ̀ nínú ìjọba rẹ̀ tá a fi dẹni tí ń lu ẹ̀rọ ayélujára àtàwọn nǹkan kéékèèké mi sáà kọrin rékì nǹkan tiwa ìjọ wa lójú o. ṣùgbọ́n mi kàrọ gbogbo ẹ̀yin alágbára tí wọ́n kó sínú àpótí tí wọ́n sọ kọ́kọ́rọ́ sí tí gbogbo wa sì ti ń panú pọ̀ ní ìsẹ̀pẹ̀tọ̀ àní choice torí tẹ́ ẹ bá wò ó ìjọba federal ní ìsìn tá a bá múra dáadáa one party system ni. èmi ò against ẹ̀ torí pé Yorùbá ni. ọ̀tẹ̀yìn tẹ́ lágbára tẹ́ ẹ̀ wà ń pò kábíyèsí ọba Aláàfin kú bàbá yèyé, kábíyèsí ọba onírìṣà Ọ̀jájá bàbá, kábíyèsí ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ láǹfààní àti súnmọ́ ààrẹ kí lè rìn jẹ Yorùbá. tí Elédùmarè ò bá pé kí ìlú pín ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ó ṣeé ṣe lọ́dún mẹ́jọ lénìí tí bàbá yìí bá parí ọdún mẹ́rin rẹ̀ ó ṣeé ṣe kó mọ́ kànrán Yorùbá mọ́ o. nǹkan àbá jẹ ní ìsìn òun ní tiwa o. afọ́jú wọn lọ́mọ rẹ̀ pẹran ó lóun gbọ́ òun ọ̀gbà wọn ní kí láà ṣe fún ọ tó fi gbà ó ní tó bá dẹnu òun lòún mọ̀. ẹ̀yin tẹ́ ẹ máa rẹ rí ẹ mọ̀ pa rẹ èmi ò ní wọn wo social media o ó sì wọ́n mọ̀ lórí YouTube ó sì wọ́n mọ̀ lórí Facebook o. àwọn kan sì lè mọ́ lè fún wọn lábọ̀ ṣùgbọ́n ẹ̀yin láǹfààní àti lọ́ọ́ ṣèpàdé. ẹ bá wa bá wọn ṣèpàdé pàápàá jùlọ lórí security. ẹ bá wa bá wọn ṣèpàdé lórí security. odidi ọ̀rọ̀ ni ìyẹn nìkan lásán ó tó torí mò ń wo gbogbo àwọn tí ń bọ̀ yìí mò ń wò pé kí ni wọ́n ń bá bọ̀ kí ni wọ́n ń bọ̀ wá ṣe. tó bá ṣe pé wọ́n fẹ́ sìnlú náà ni 50 million owó fọ́ọ̀mù ó ti pọ̀ ju ẹ wo iye ẹ̀yin tẹ́ ẹ gbà á. ṣé ìfẹ́ wa náà lẹ ní? ṣé torí wa náà lẹ fi ń da 50 million yìí lẹ̀? ẹ sì bẹ̀rù Ọlọ́run. wọn lóbìnrin tó pẹ́ léwẹ̀ wọn lájú ọkọ rẹ̀ ní í ṣe ájò tí wo lẹ́yìn ń ṣe ẹ̀yin ìran Ọlọ́run. gbogbo ẹni tó bá wá lánìyàn àbúrú tó ṣe pé kò lánìyàn rẹ̀ tó ṣe pé wọn kò fẹ́ dípò wọn fẹ́ fi dìfẹ́ǹdì ọmọ ẹbí ara ẹ̀ àtòun gangan fúnra ara rẹ̀ tàbí wọn fẹ́ fi bírèkì rẹ́kọ́ọ̀dù kí wọ́n mọ̀ pé lágbájá náà ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ rí tó bá yẹ pé ní ẹ kò kó tó di jọ́ọ̀bù tó bá sì pẹ́ ń bọ̀ wá pa wá lára ṣùgbọ́n gbogbo ẹni yòówù tí bá ń bọ̀ ẹ sì mọ̀ jáde kẹ́ ẹ mọ̀ sọ tí mo sọ èmi lágbájá ọmọ lágbájá tó bá sì pé báyìí ẹ sọ public kẹ́ ẹ sọ sí social media ẹ jọ̀ọ́ ẹni tó bá ládùúgbò ẹgbẹ́ ẹja ṣépè fún ẹni tó bá ní òṣòògùn ẹ pé ó jókòó báyìí kí wọ́n máa dán nǹkan wò lára ẹ̀ ní èèyàn mẹ́ta ọba ìnáwó ní nǹkan yóò rí wí ẹ bọ́ ta sórí social media ẹ gbéra yín rè ẹ fògùn búra ẹ fi Ṣàngó búra àtàwa àti ìdílé wa
àtẹni ó bá wa rí èpè, ẹni tí ó bá fẹ́ bá wa rí èpè tá à ń ṣe yìí, tá a bá dórí ìjọba, tá a bá ṣèpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe yẹ ká sí, tá a dáàbò bò lú, tá a ṣe ètò tó yẹ ká ṣe láàrin àwọn lọ́balọ́ba, láàrin àwọn òṣìṣẹ́, láàrin àwọn aráàlú, tá a bá ti ṣe, ogun ọ̀pá yín, kí wọn ó ṣèèṣì ta mọ́mọ́ yín, ọkọ̀ ọ̀pá yín. Watch out.